Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣàlàáfíà ní abá yín, ṣé àlàáfíà ní gbogbo ilé wà? Ẹ káàbọ̀ sórí Mashola Gist TV. Gist tèmi wọ́n ní Mariam wọ́n ló sẹ́ndì threat sí bàbá wa Deji of Akure wípé kí wọ́n sọ fún Queen Naomi pé Queen Naomi ò gbọdọ̀ padà wá sínú palace o. Wípé tí Queen Naomi bá padà wá sínú palace nǹkan tójú wọn bá rí kó fara mọ́. Wípé kí wọ́n fi ọkọ wọn sílẹ̀ fún òun. Wípé torí àwọn ni wọ́n lọ sórí social media pé àwọn ò fẹ́ kábíyèsí mọ́. Ẹ̀yin èèyàn lé gist tèmi ni. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel yìí, mo kí yín káàbọ̀ sórí Mashola Gist TV. Ṣé dáadáa lẹ dé? Gbogbo lé ń kọ́. Ṣàlàáfíà la bá yín. Ẹ̀yin èèyàn lé gist tèmi ó lágbára. Ṣùgbọ́n kí a tó sọ̀rọ̀ lórí gist tèmi, mo kí gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ń darapọ̀ mọ́ wa, mo kí yín káàbọ̀. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin tá bá ti subscribe, ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Torí gbogbo kíní yìí náà, gbogbo gist náà lẹ máa rí lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ o, wọ́n ní àǹtí wa wọ́n ní bó ṣe send threat sí bàbá wa Deji of Akure nìyẹn pé kí Queen Naomi kan sọ fún kó má ever dare láti padà wá sínú palace pé torí àwọn ni wọ́n lọ sọ lórí social media pé àwọn ò fẹ́ kábíyèsí mọ́ o. Ẹ̀yin èèyàn lé alleged information ní gist yìí bá ṣe gbọ́ lórí social media la ní ká torchlight ẹ̀ fún yín. Ẹ̀yin èèyàn ẹ mọ̀ pé Mashola kò bá kábíyèsí gbé nínú palace o. Wọ́n ní nǹkan tó ya bàbá wa Deji of Akure lẹ́nu ni pé ọ̀rọ̀ tó ń sọ bí ìgbà tó jẹ́ pé ó ń fi authority sọ ni, bí ìgbà tó jẹ́ pé ó ń fi àṣẹ ó fi ń sọ̀rọ̀ ni, wípé ó dá lójú wípé Queen Naomi wọn ò gbọdọ̀ díà láti padà wá sínú palace yìí. Ẹ̀yin èèyàn lé, ó ní tí Queen Naomi bá padà wá sínú palace yìí, ó ní nǹkan tójú ẹ̀ bá rí kó fara mọ́. Ó ní torí pé òun ló lọ jáwèé fún kábíyèsí lórí social media, òun ló lóun ò fẹ́ kábíyèsí mọ́, wípé so kó fi ọkọ òun sílẹ̀ fún un. Ó lóun ò níbi kankan tó lò, ó lóun ò ní kó nu palace yẹn. Ó ní kò sí anybody tó máa ní kó ń jáde. Ó ní gbogbo owó tó ń ti ná lórí investment nínú palace, ó léèyàn kan wá ní kó ń jáde, ó ní wọn bí anybody dá tó máa sọ fún yín pé kó ń jáde nínú palace. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé èyí tún lágbára. Àǹtí wa ó kàn ń halẹ̀ ni. Ó máa jáde nínú palace yẹn, kò sí nǹkan tó lè ṣe. Ẹ̀yin èèyàn lé, ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí, ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi sọ fún kábíyèsí wípé tí àwọn olórí yìí tí gbogbo wọn ò bá kúrò nínú palace, àwọn ò ní padà wá. Orí ọ̀rọ̀ yìí náà ṣì wà. Ṣùgbọ́n bá a ṣe ń bá yín sọ̀rọ̀, Mariam ò ralé o, Ashley ò ralé o, Ronke wọ́n náà ń wálé fún un, bọ̀ wọ́n ò tí ì rí. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó easy rárá. Ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi sọ fún wọn pé àwọn ò gbé ilé Canada, àwọn ò dẹ̀ gbé ilé Abuja. Àwọn fẹ́ kábíyèsí sí inú palace ní kábíyèsí fáwọn sí. So tí kábíyèsí bá fẹ́ kó àwọn olórí sínú palace kan wá ní káwọn máa lọ gbéta wípé kán gbàgbé ń pa àwọn ò fẹ́ marriage náà mọ̀. Kábíyèsí ò dẹ̀ lè gbàgbé ń pa Queen Naomi àtọmọ wọn. So the only thing tí kábíyèsí lè ṣe òun ni pé kí wọ́n ní kí àwọn olórí yìí kí wọ́n dá bride pride wọn padà fún wọn, kán máa bá tiwọn lọ, kán máa lọ lálàáfíà. Owó tí Mariam dẹ̀ ló ń fi invest sí inú palace yẹn kọ́ kówó ẹ̀ lé lọ́wọ́. That's the only thing tí kábíyèsí lè ṣe, because wọ́n ní láti jáwèé fún Mariam yìí pẹ̀lú threat èyí tó send sí bàbá wa Deji of Akure allegedly bá a ṣe gbọ́. Ẹ dẹ̀ mọ̀ pé oríṣiríṣi prophecy ló ti jáde bí kábíyèsí àti Queen Naomi ṣe máa padà wá, tí wọ́n ní pé they are meant to be together. Wípé Ọlọ́run ti kọ́ pé wọ́n máa wà together ni. Ṣó ti yé yín? Ṣé rí gbogbo ọ̀rọ̀ tí Mariam ń sọ yẹn, ó kàn ń ja wọn ni. Kò sí nǹkan tí Mariam lè ṣe. Mariam ń ṣọlọ́run. Ṣó ti yé yín? Nǹkan tọ́lọ́run bá ti lọ́wọ́ sí, kò sí ẹ̀dá kan tó lè yí padà. Nǹkan tẹ́mi á sọ fún kábíyèsí ni kí kábíyèsí gbé ìgbésẹ̀ kí wọ́n lọ divorce Mariam. That's the only thing tó lè ṣe. Kán dẹ̀ kó owó tó invest sí orí investment tó ń ṣe, kán kó padà lé lọ́wọ́, kán jẹ́ kó máa bá tiẹ̀ lọ láyọ̀ àtàlàáfíà.
obìnrin ò lè force ara ẹ̀ lé ọkùnrin lọ́rùn, kì í ṣe tipátipá lọkùnrin dẹ̀ fi ń fẹ́ yàwó. Tí ọkùnrin bá rí pé ìyàwó tó ń fẹ́ ó fẹ́ gbẹ̀mí o, the only thing tọkùnrin yẹn lè ṣe náà ni kó jáwèé fún ìyàwó yẹn kó máa lọ láyọ̀ àtàlàáfíà. So wọ́n ní bí Mariam ṣàṣe ń yarí nìyẹn o, wípé òun ò ní gbà, òun ò ní kúrò ní palace o. Kábíyèsí dẹ̀ ti ní ẹni tí ò bá ti ní lọ ra lé kán return ní bride pride táwọn san lé wọn lórí, ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n àwọn olórí tó kù bí a ṣe gbọ́, àwọn tó ti ra lé òun láti sọ fún yín. Wọ́n ní Ashley kò ra lé o, wọ́n ní Rónkẹ́ náà wọ́n náà ń wálé fún un. Ṣùgbọ́n àwọn tó kù wọ́n ti ra lé. Kò jẹ́ bó ṣe jẹ́. Wọ́n ní bí àǹtí wa bọ́n ṣe fi thread message ránṣẹ́ sí bàbá wa Deji of Akure nìyẹn. Ṣùgbọ́n nǹkan tí èmi kàn fẹ́ sọ sọ́rọ̀ ẹ̀ ni pé àǹtí wa gbogbo nǹkan tó ń sọ yẹn ó kàn ń sọ tara ẹ̀ ni. Torí pé ìwọ kọ́ lọba, ìwọ kọ́ ni kábíyèsí, ìyàwó ló jẹ́ fún kábíyèsí. Ọkọ ló máa ń mọ ibi tí ó fẹ́ fi ìyàwó sí. Tí ibi tí kábíyèsí bá dẹ̀ fẹ́ fi ẹ́ sí tí ò bá tẹ́ ẹ lọ́rùn kì í ṣe dandan. Tí kábíyèsí bá láwọn ò ṣe mọ́ kì í ṣe dandan. Kì í ṣe tipátipá léèyàn fi ń fẹ́ yàwó. Kábíyèsí ló mọ nǹkan tán fẹ́. Kábíyèsí ló mọ nǹkan tán fẹ́ ṣe. Nǹkan tí kábíyèsí bá dẹ̀ fẹ́ ṣe, nǹkan tán máa ṣe nìyẹn, ò lè yí padà. Nítorí pé ọba ni wọ́n ba lórí ohun gbogbo ni. Bóyá ibi tó ti wá, bóyá ẹ̀ ní culture, bóyá nǹkan tó dé tó fi ń behave bó ṣe ń behave ni. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run máa kọ́ kábíyèsí ṣe ní agbára Ọlọ́run. Wípadàbọ̀ wá Queen Naomi wá sínú palace yẹn rọrùn ló máa bá dé. Ẹni tó bá ní pé òun fẹ́ dí ìpadàbọ̀ wọn yìí, ẹni tó bá lòun máa dí lọ́wọ́, Ọlọ́run máa bá wa fi onítọ̀hún, ó máa bá wa fi pamọ́ ní àṣẹ Ọlọ́run. Ó dẹ̀ máa ṣe é ṣe because Ọlọ́run ti lọ́wọ́ séyìí. Kò dẹ̀ sí nǹkan tí onítọ̀hún lè ṣe. Ọjọ́ yẹn ọjọ́ ayọ̀ ló máa jẹ́, ọjọ́ tí Queen Naomi máa padà wá sínú palace ní àṣẹ Ọlọ́run ọba. Ẹ̀yin èèyàn létẹ̀ ń gbọ́ mi, ní agbára Ọlọ́run, òkè òkè lọ́wọ́ yín á lọ o, máa lọ o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé ẹ ṣé o, mo dúpẹ́ o. Please share this video, like and subscribe. God bless you all.